Òwe àwọn àgbà ilẹ̀ Yorùbá tó ní ọ̀rọ̀ tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan ló máa ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 17 oṣù kejìlá ọdún tá a wà yìí, ìyẹn the 17th of December 2024, nígbà tí gbajúgbajà olórin fújì ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tó pè yàn mọ̀ sí Táyé Currency, tó ṣayẹyẹ ọjọ́ bíi 50 ọdún, ìyẹn 50 years, ṣùgbọ́n tí àwọn gbajúgbajà olórin fújì méjì ní tí ìràwọ̀ wọn tó ń tàn gidigidi lágboolé fújì lásìkò yìí, ìyẹn Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tí ó gbé yàn mọ̀ sí Pasuma àti Alhaji Saheed Akórèdé Okunola tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá, tí wọ́n kọ̀ láti kí ọkùnrin náà kú ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. Ọjọ́ Tuesday ní ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n kí Táyé Currency kú oríire ọjọ́ ìbí, ṣùgbọ́n ẹni tí àwọn èèyàn dúró dè jù tí wọ́n sì ń wò jù pé yóò kí kú ọjọ́ ìbí òun ni Alhaji Wasiu Alabi Pasuma, nítorí tí ìjà àti èdè àìyedè ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Ẹ sì rántí pé lọ́jọ́ 17 oṣù kọkànlá ọdún tá a wà yìí, the 27th of November 2024, tí Pasuma tóun ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 67 57 years, níṣẹ́ ni Táyé Currency ló gba orí ẹ̀rọ ayélujára lọ láti kí i tó sì ṣàdúrà fún un, èyí tí ó wú ọ̀pọ̀ àwọn èèyàn lórí. Irú eléyìí náà ni wọ́n sì ń dúró de Pasuma pé kò náà ṣe lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ tá a wà yìí, ṣùgbọ́n tí ọjọ́ náà tó fi lọ pátápátá kò sẹ́ni tí ó gbúrò Pasuma tó kí Táyé Currency. Bákan náà lọ̀rọ̀ rí fún Saheed Òṣùpá títí tí ilé ọjọ́ náà fi ṣú, pẹ̀lú bó ṣe máa ń kí oríṣi àwọn èèyàn pa ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ pàápàá Facebook àti Instagram. Níṣẹ́ ni ọba orin ni kò kí Táyé Currency tí ó sì ṣe bíi pé ó mọ̀ pé ẹnìkan ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí tó lápẹ̀rẹ̀, ìyún ọjọ́ ìbí 50 ọdún 50 years. Ṣá o, ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ fún gbajúgbajà olórin fújì ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní Alhaji Sefiu Alao Adékúnlé, ẹni tí ó gbé mọ̀ sí bàbá oko tàbí agbára orin, nítorí pé níṣe lòun gba orí ẹ̀rọ ayélujára lọ tó lọ kí Táyé Currency. Bákan náà ní gbajúgbajà olórin fújì ní Alhaji Sule Alao Adékúnlé, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Màláíkà tàbí Màdíbà, òun náà gba orí ẹ̀rọ ayélujára lọ ó lọ kí Táyé Currency kú oríire. Bẹ́ẹ̀ náà ló sì rí fún Alhaji Abbas Akande, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òbésèré. Ṣá o, pẹ̀lú nǹkan tí Pasuma àti Saheed Òṣùpá tó ń ṣe yìí, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n fa ọ̀rọ̀ náà tí wọ́n ń bára wọn jà sí lórí ẹ̀rọ ayélujára. Báwọn kan ṣe ń sọ pé kò yẹ kí Pasuma àti Òṣùpá kan ṣerú ẹ̀, pàápàá Pasuma, nítorí pé ó yẹ kó hùwà àgbà, kí n pé bàbá ń jà bíi ká púpọ̀, àti pé ó yẹ kó tiẹ̀ lè kí Táyé Currency, nítorí pé kò yẹ kí ó wo ti ìjà tó wà láàrin wọn láti díjú sí pátápátá. Bẹ́ẹ̀ làwọn kan ń gbèjà Pasuma wípé bó ṣe ṣe náà ló dára, nítorí pé ó fẹ́ jìnnà sí Táyé Currency pátápátá ni. Ṣùgbọ́n táwọn kan sọ pé ńgbà tí Òṣùpá àti Táyé Currency ò ní ìjà tí ó yẹ kó Òṣùpá náà kó lè kí kú ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀, ṣùgbọ́n táwọn míì sọ pé ó lè jẹ́ nítorí pé Táyé Currency orí Pasuma ọ̀rẹ́ ẹ̀fín, ìyún Pasuma tóun àti ẹ̀ ti jọ di ọ̀rẹ́ ìmùlẹ̀ báyìí, ni ó jẹ́ kí Òṣùpá náà kó ṣe bí ẹni pé òun ò rí i pé ó ń ṣọjọ́ ìbí.